ayérayé adá gbogbo padà sọ́dọ̀ rẹ, gba ọpẹ́ àti ìyìn fún jẹ́rìí agbára rẹ nínú ayé wa nígbà gbogbo, gba ọpẹ́ àti ìyìn. Ilẹ̀ òní tún ti mọ́ bàbá, àwa náà tún ní níwájú rẹ lẹ́ẹ̀kan sí i. Aṣọ wípé ṣé ètò pé ìwọ̀n tẹ́wọ́ gbà wá láti lè wà níwájú rẹ, gba ọpẹ́ àti ìyìn. A dúpẹ́ fún gbogbo agbára rẹ tí wọ́n ti sọ̀kalẹ̀ ṣáájú kí a tó wá sí iwájú rẹ. Aṣọ wípé ṣe gba ọpẹ́ àti ìyìn. A sì dúpẹ́ fún gbogbo iṣẹ́ ìyanu agbára ayọ̀ tí wọ́n ti ṣe nínú ayé ẹnì kọ̀ọ̀kan wa ní ọjọ́ tó ní, gba ọpẹ́ àti ìyìn. Lẹ́ẹ̀kan sí i nínú ọ̀rọ̀ rẹ, nínú orin, nínú àdúrà bàbá, jẹ́ ká rí ojú bá sí lérò lọ. Lọ́la jẹ́ kí gbogbo òwò jẹ́ tirẹ̀. Ó ṣe tó kó òun gbàdúrà wa títí la ó mọ ènìyàn láti mọ gbọ́ orúkọ rẹ ga. A gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, 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 orúkọ Jésù. A tẹ̀síwájú nínú ẹsẹ̀ Bíbélì wa, Mark orí 10 ẹsẹ̀ 46
dé 52 wọ́n bẹ̀rẹ̀ sí ní ka ọ̀rọ̀ Ọlọ́run. Wọ́n sì wá sí Jẹ́ríkò. Bí ó sì ti jáde kúrò ní Jẹ́ríkò pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ àti ọ̀pọ̀ àwọn ènìyàn, Bátílómì afọ́jú ọmọ Tíméù jókòó lẹ́bàá ọ̀nà ó ń ṣagbe. Nígbà tí ó gbọ́ pé Jésù ti Násárẹ́tì ni, ó bẹ̀rẹ̀ sí ní kígbe lóhùn rárá wípé, Jésù ìwọ ọmọ Dáfídì, ṣàánú fún mi. Ọ̀pọ̀lọpọ̀ sì bá wípé kí ó pa ẹnu rẹ̀ mọ́, ṣùgbọ́n òun sì kígbe sí ju bẹ́ẹ̀ lọ pé, ìwọ ọmọ Dáfídì, ṣàánú fún mi. Jésù sì dẹ́sẹ̀ dúró, ó sì pàṣẹ pé kí a pè wá. Wọ́n sì pe afọ́jú náà, wọ́n sì wí fún un pé, tújúká, dìde, ó ń pè ọ́. Ó sì bọ́ ẹ̀wù rẹ̀ sọnù, ó sì dìde, ó sì tọ̀ Jésù wá. Jésù sì dáhùn, ó sì wí fún un pé, kí ni ìwọ fẹ́ kí èmi kí ó ṣe fún ọ? Afọ́jú náà sì wí fún un pé, Rábónì, kí èmi kí ó lè ríran. Jésù sì wí fún un pé, máa lọ, ìgbàgbọ́ rẹ mú ọ lára dá. Lójú kan náà ó sì ríran, ó sì ń tọ̀ Jésù lẹ́yìn. Amen. So lánàá a ti mẹ́nubà ẹsẹ̀ 46 yẹn yìí tá a fi bẹ̀rẹ̀ rẹ̀, ètò tí sọ́tà ti kíyèsí nínú rẹ̀, nínú kókó àkọ́kọ́ tá a rí dìmú nínú rẹ̀ nípa wípé kí ni ká jẹ́ nìkan tó ń ṣe ohun gbogbo èyí tí ó mú kí àwọn èèyàn kan mọ̀ ní àkọsílẹ̀ rere nípa wa àbí gbé àwọn ìgbésẹ̀ èyí tí ó mọ̀ mú kí àwọn èèyàn kan mọ̀ ní àkọsílẹ̀ rere nípa wa, nítorí pé gbogbo ènìyàn ní ń wò wá. Àwa la mọ̀ pé àwọn ènìyàn ti kí ni o, wọ́n ń wò wá. Àwa là ń sọ wípé àwọn èèyàn ò rí wa, àwọn èèyàn tí wọ́n rí wa wọ́n pọ̀, wọn ò lóǹkà, bẹ́ẹ̀ ni a kò sì lè mọ̀ wọ́n tán. Ẹni tá a fojú sí pé ó wò wá, ó wò wá. Ẹni tá a fojú sí pé ń rí wa, ń rí wa. Gbogbo tẹ́nì kọ̀ọ̀kan sì ṣe gbogbo ẹ̀ ní ó ní àkọsílẹ̀. Irú àkọsílẹ̀ mo wá ń kọ́ nípa tiẹ̀, tí rere ni àbí búburú. Ṣé gbogbo nǹkan tó ń ṣe, ṣé ó mú àwòkọ́ṣe rere jáde ni àbí àwòkọ́ṣe búburú? Àdìpín tá a gbé yẹ̀wò lánàá díẹ̀ nínú àwọn kókó ìtarídìmọ̀ nínú rẹ̀ lánàá. Lẹ́yìn rẹ̀ a rí pé tá a bá tún wò nínú àwọn ẹ̀ṣẹ̀ bíìlì kan náà tá à ń lọ ká tó tẹ̀síwájú. Ẹni pé bàtí wọ́n dákọ̀ Bátílómì, wọ́n ní Bátílómì afọ́jú kódókó wá dákọ̀ bàbá rẹ̀ mọ́. Ṣé afọ́jú tí wọ́n pè mọ́ yẹn sọ jẹ́ bí orúkọ ìdílé rẹ̀? No, kì í ṣe orúkọ ìdílé rẹ̀, ṣùgbọ́n torí pé ó jẹ́ àlébù kan tó wà lára rẹ̀. Ìyẹn ni wípé kí ni bí wọ́n ṣe ń pè ní afọ́jú yẹn tó, Bátílómì kò ti torí ẹ̀ kó bínú pẹ̀lú ẹnìkan, kò ti torí ẹ̀ kó bẹ́ nìkan jà, kò ti torí ẹ̀ kó sọ pé òun mọ̀ kanra mọ́ ẹnìkan, kò ti torí ẹ̀ kó sọ pé òun lọ para rẹ̀ àbí òun lọ pokùnso, kò ti torí ẹ̀ kó sọ wípé òun ò ní ṣe ohun tó bá yẹ kóun ó ṣe mọ́, kò ti torí ẹ̀ kó má mójútó ọ̀rọ̀ ayé rẹ̀ mọ́, kò ti torí ẹ̀ kó má mójútó ìran tí ó ní. Amen. Àwọn kókó mìíràn tó tẹ ká tó dì mú nìyẹn o. Lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n wà tí wọ́n bá ní àlébù kan lára, tí wọ́n bá ti ń fi àlébù yẹn tí wọ́n bá fi ń pè wọ́n mọ́ dà síjà. Àpẹẹrẹ, bóyá ẹnìkan tó wà tí ó ní tó wà ní ipò ìlàkọjá kan, bóyá nínú iṣẹ́ ìlàkọjá iṣẹ́ lọ́nà eléyìí kò lè rọrùn. Ẹ jẹ́ kí n mú irú ẹni tí ó ń wá ọmọ, ẹni tí ò rí ọmọ bí, tó ti wọlé ọkọ ọdún kejì, ọdún kẹta, ọdún kẹrin, ọdún karùn-ún, ọdún kẹfà, ọdún keje, ọdún kẹjọ, ọdún kẹwàá kò rọmọ bí. So táwọn ẹ̀ bá ti ń pè ní àgàn, ẹ máa jẹ́ bànújẹ́ ọkàn fún, ẹ mọ́ mú kéwúrà níbẹ̀ kí wọ́n rẹ̀wẹ̀ sí ọkàn. Àbí pé táwọn àwọn kan bá rí tí ọmọ fi àárọ̀ ọmọ bí yẹn, tí ọmọ fi kẹ́gàn, tí ọmọ fi sí yẹ̀yẹ́ rẹ̀, ẹ máa jẹ́ bànújẹ́ ọkàn fún wọn. Ẹlòmíì nítorí rẹ̀ wọ́n ti sọ
ìrètí náà láti mọ wá ojú Olúwa. Wọ́n fẹ́ kọ́ mọ wípé kí ni kò sírò àlébù tó lè ní lára táwọn ilé mọ́ fi gan ọ́, táwọn ilé mọ́ fi bú ọ, táwọn ilé mọ́ fi ṣe yẹ̀yẹ́ rẹ̀ tó gbọ́dọ̀ mú kúrò nínú ìran tí wọ́n gẹ́gẹ́ ti ní fún ayé rẹ̀. Amen. Kò yẹ kí àlébù tí ń bẹ lára rẹ̀ táwọn èèyàn fi ń bú ọ yẹn, tí wọ́n fi ń fi ọ́ sí yẹ̀yẹ́ yẹn, tí wọ́n fi ń gan yẹn, kò yẹ kó lè mú ọ kúrò nínú ìran tí wọ́n gẹ́gẹ́ ti ní fún ara rẹ̀. Ìyẹn pé àwọn ọ̀ràn rere tó ti níyẹn kò yẹ kí yẹ̀yẹ́ àwọn ènìyàn kó lè mú ọ kúrò níbẹ̀. Ìyẹn jẹ́ number 1. Number 2, kò yẹ kí ẹ̀gàn àti yẹ̀yẹ́ àwọn ènìyàn tí wọ́n gan yẹn kò yẹ kó lè mú ọ kúrò nínú ìrètí rẹ nínú Ọlọ́run, wípé Ọlọ́run tí ń bẹ láti tó ti ń bẹ ní ọ̀run tó dá ọ̀run àti ayé ó sì lè ṣe tèmi ní àṣepé. Ó yẹ kí ìrètí ó sì tún wà nínú Ọlọ́run yẹn, wípé kí ni Ọlọ́run ní agbára láti yanjú ọ̀rọ̀ ayé rẹ̀. Kò yẹ kó rẹ̀wẹ̀sì ọkàn lábẹ́ bó ti wù kó rí. Àwọn kan bẹ kìí ṣe nípa títí ọmọ bíbí tó yẹ pé nípa ti ṣe ni wọ́n ní làkọjá nínú iṣẹ́ wọn. So iṣẹ́ wọn gẹ́gẹ́ bí àwọn Yorùbá sì mọ̀ sọ ó dojú ló bẹ́sẹ̀ tó lọ, wọn ò rojú tu ara wọn nínú iṣẹ́ wọn mọ́. So àwọn àrójútó ara wọn nínú iṣẹ́ wọn gbogbo kan ò lọ déédéé, wọ́n ń sọ́fà, wọ́n ń jìyà lọ́pọ̀lọpọ̀, wọ́n ń sa gbogbo pátá agbára wọn láti jẹ́ ènìyàn pàtàkì, láti jẹ́ ẹni tó níláárí, láti jẹ́ ẹni tó rí ṣe, láti jẹ́ ẹni tó rí jẹ, láti jẹ́ ẹni tí ò wojú ẹnì kankan. Ṣùgbọ́n pẹ̀lú gbogbo làkàkà wọn tó síbẹ̀síbẹ̀ náà pàfó ní jásí. So àwọn èèyàn wá fi hàn ṣe yẹ̀yẹ́ ọgbọ́n ọ̀lẹ, olóòórùn, aláìníṣẹ́, kọfẹ́ kan ṣe ni, oníràrùn ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo kan wọ̀nyí kò yẹ kó jẹ́ ọgbẹ́ ọkàn fún ọ, kò yẹ kó mú ọ kí ọ sọ ìran rere tó ní ẹ̀, kò yẹ kó mú ọkọ sọnù. Amen. Kò yẹ kó sọ jẹni tí yóò kó rẹ̀wẹ̀sì ọkàn láti mọ wá Ọlọ́run nígbà gbogbo láì sinmi àti ní àìsàrẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹ̀yẹ́ àwọn ènìyàn nígbà táwọn èèyàn bá ń la ìkankan kọjá, tí wọ́n bá wà nínú àwọn àlè nínú ìṣòro kan, àwọn èèyàn wọ́n máa ń jẹ́ kí yẹ̀yẹ́ àwọn ènìyàn kó sọ wọ́n jẹni tí ń kú níwájú Ọlọ́run. Gbọ́ mi, Bàtílómì afọ́jú yìí kìí ṣe ìwúrí ní fún wípé kí wọ́n mọ̀ pé ní Bàtílómì afọ́jú, nítorí pé afọ́jú ẹ̀ kò sí nínú orúkọ rẹ̀, ṣùgbọ́n torí pé ó jẹ́ àlébù kan tó wà lára rẹ̀, àwọn èèyàn fi orúkọ yẹn pè mọ́ ìgbé afọ́jú. Sẹ́yìn àwọn gbólóhùn tí wọ́n fi ń pè yìí ó jẹ́ àwọn gbólóhùn ẹ̀gàn, wípé Bàtílómì afọ́jú ó jẹ́ gbólóhùn ẹ̀gàn, ó jẹ́ gbólóhùn yẹ̀yẹ́, ó jẹ́ gbólóhùn ẹ̀sìn. Ṣùgbọ́n pẹ̀lú wọn sì ń pè bẹ́ẹ̀ tó Bàtílómì kò ṣe kíni, kò fọ́, kò jà, kò bínú, kò já pátá. Nítorí pé àti ibi tí wọ́n gbé náà fọ́jú, sóhun ọ̀fọ́jú lóòótọ́, òun sá fọ́jú lóòótọ́. Ṣùgbọ́n pẹ̀lú gbogbo eléyìn, pẹ̀lú bí yẹ̀yẹ́ àwọn èèyàn ṣe pọ̀ tó, pẹ̀lú bẹ́ẹ̀gì àwọn èèyàn ṣe pọ̀ tó, pẹ̀lú bí àwọn èèyàn ṣe ń fi orúkọ yẹn pè ṣeré tó, ìrètí rẹ̀ nínú Ọlọ́run ó sì dúró ṣinṣin. Amen. Ìrètí rẹ̀ nínú Ọlọ́run ó ṣe kí ni ó dúró ṣinṣin. Kò sọ ìrètí rẹ̀ nínú Ọlọ́run, kò sọnù. Kò sọ ìrètí rẹ̀ wípé ìjọkànjọkàn òun náà ó rí gbàlà, kò ṣe kí ni ó, kò sọnù. Ó di ìrètí yẹn mú ṣiṣẹ́ wípé ìjọkànjọkàn sẹ́yìn òun ó rojú rí Ọlọ́run, òun ó rí gbàlà Ọlọ́run, Ọlọ́run bẹ ayé òun wò, òun ó sì di aṣẹ́gun. Èmi àti ẹ, kí ni àwọn èèyàn fi ń gàn wá? Kí ni àwọn èèyàn fi ń gàn ọ́? Kí ni wọ́n fi ń yẹ̀yẹ́ rẹ? Kí ni wọ́n fi ń yẹ̀yẹ́ mi? Má sì jẹ́ kí gbogbo nǹkan wọ̀nyí kó mọ kúrò níwájú Ọlọ́run. Má sì jẹ́ kí gbogbo nǹkan wọ̀nyí kó sọ di ẹni tí yóò sọ ìrètí nù nínú Ọlọ́run. Má sì jẹ́ kí gbogbo nǹkan wọ̀nyí kó mú rẹ̀wẹ̀sì dé bá ọkàn rẹ. Dúró lórí ẹsẹ̀ rẹ nínú ìrìn àjò rẹ pẹ̀lú Ọlọ́run. Mójútó ìrìn àjò rẹ pẹ̀lú Ọlọ́run dáradára. Ó rí wípé kí ni nígbà tí àkókò bá tó, tí o bá káàárẹ̀ ọkàn tó kú lójú ọ̀nà Ọlọ́run yóò padà wá sí àbẹ̀wò sí ọ̀dọ̀ rẹ. Yóò sì mú ẹ̀gàn táyé fi ń gọ òun, yóò ṣe kí ni o, yóò mú kúrò. Ẹ̀gàn táyé fi ń gọ yẹn nígbà tó bá mú kúrò, ó wá jẹni tí gbogbo ayé wọ́n mọ̀ fi pìtàn rere. Ó jẹni tí gbogbo ayé wọ́n mọ̀ sọ nípa rẹ̀ káàkiri igun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ayé. Amen. Ẹni máa wò wípé nígbà tó ọmọ bò ní ṣe rí lára ni, mọ́ bò ní ṣe rí lára dáadáa. Láti kékeré ti tèmi, àwọn èèyàn ti ń gàn mí, àwọn èèyàn ti ń fi mí ṣe yẹ̀yẹ́, àwọn èèyàn ti ń fi mí ṣe lẹ́yà.
onírúurú ọ̀rọ̀ létí mi ti gbọ́ láti kékeré mọ́ sọ nítorí pé kí ni bàbá àti màmá mi agbára ò sí fún wọn láti lè mọ ṣe bí gbogbo àwọn òbí òkú ṣe ṣe fún àwọn ọmọ wọn. kìí ṣe wípé àwọn ọ̀rẹ́ nìkan bí àwọn tí wọ́n jọ̀rẹ́ àwọn tí wọ́n jẹ́ ládùúgbò bí wọ́n ṣe ń fi mí ṣe ẹ̀yẹ bí wọ́n ṣe ń kẹ́gàn mi bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí wọ́n jẹ́ ẹbí gangan wọ́n ṣe kí ni wọ́n sì ń ṣe ẹ̀yẹ wọ́n sì ń kẹ́gàn mi. àwọn kan tẹ̀ ti dóńdó wípé kí ni àwọ̀ ibi tí yóò bá yàrá dá kò ní lọ bí kankan kí ni a mọ̀ fi ṣe ẹ̀yẹ kú ni. àwọn kan tẹ̀ ti dóńdó wípé kí ni àní ìrànlọ́wọ́ ojú lórí gudugudu méje yàyà mẹ́fà yọmọ wípé kí ni ayé pé méjì ọ̀run sì jìnnà ju ọ̀run lọ. àwọn èèyàn kan dúró ẹ̀jẹ̀ lórí pé kí ni àmúsìn pa bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ èébú àwọn kan jẹ́ bẹ́ẹ̀ tí wọ́n sọ pé ọ̀lẹ olóòórùn aláìní kan ṣe. onírúurú ọkọ ni wọ́n ti fi pè mí darí ṣùgbọ́n bẹ́ẹ̀ sì pè mí lórúkọ yẹn tó mẹ́jẹ̀ kí n kúrọ́ fún yín mo sì ṣe bátínú lómi èrè tí wọ́n rò èyí tí ẹ ṣe pé mo gbọ́ wípé èmi ni wọ́n bá wí èyí ṣe bẹ́ẹ̀ ni pé àwọn èèyàn ti wà ní àyíká mi tí wọ́n ṣe kí ni o tí wọ́n ń sọ̀rọ̀ tí wọ́n kẹ́gàn mi tí wọ́n yẹ̀yẹ́ mi tó nínú eléyìí wọ́n sọ fún mi wípé inú ẹni mo wà láti mọ wojú Ọlọ́run láti mọ ìyẹn Ọlọ́run láti kékeré kò tí ì sáà táwọn èèyàn tí ì fi mí dá tán mélòó la fẹ́ sọ mélòó la fẹ́ kà ṣùgbọ́n lónìí kan bí tí ìdébi tí mo lọ mo sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé mo lè bọ́ ẹnu ara mi amen. Ọlọ́run mú gbogbo ẹ̀gàn táyé fíńgà mi ní ọjọ́ kìíní àná yẹn ó mú kúrò ó sọ mi jẹ́ tí yẹ pé kí ni èyí tí àwọn èèyàn ń retí wípé ń bọ̀ wá tọrọ jẹ lọ́wọ́ wa ń bọ̀ wá ṣàgbé lọ́dọ̀ wa táwa náà tá sì bẹ̀rẹ̀ sí ṣe kí ni tá bẹ̀rẹ̀ sí kàńkù tá bẹ̀rẹ̀ sí fi ṣẹlẹ́yà tá bẹ̀rẹ̀ sí pọ́n lójú tá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí tá bẹ̀rẹ̀ sí ní wọ nílẹ̀ gbúrúrú bí èkìsà ṣùgbọ́n Ọlọ́run ṣe kí ni ó sọ gbogbo ìrètí wọn àti ìmọ̀ wọn yẹn ó sọ dasán ó sọ dòfo èyí tí wọ́n ní ìlé ṣe Ọlọ́run padà mú kí ó ṣe ṣe fún mi láìsí ìrànlọ́wọ́ ẹnì kankan àyàfi àwọn tọ́lọ̀ gangan fúnra rẹ̀ ó rán sí mi láti ràn mí lọ́wọ́ amen. èyí lọ́fà tí mo fi ń sọ fún wa ní gbogbo àyè pé má ṣe wojú ẹnì kankan fún ìrànlọ́wọ́ ṣùgbọ́n wojú Ọlọ́run fún ìrànlọ́wọ́ ètò pé Ọlọ́run nìkan ló mọ àwọn wo lòun rán sí ọ ìwọ ò lè mọ àwọn wo ló rán sí ọ àwọn tọ́lọ̀ rán sí ọ àwọn olùrànlọ́wọ́ rẹ àwọn ni wọ́n ràn lọ́wọ́ sórí àwọn tí kò rán sí ọ yẹn wọ́n èso olùrànlọ́wọ́ rẹ sótọ́ bá lọ bá wọn kò sí nǹkan tí wọ́n ṣe ju pé kí wọ́n fi ọ́ sí yẹ̀yẹ́ lọ sọtẹ́ má ti fi ọ́ sí yẹ̀yẹ́ ẹ̀ tọ̀rọ̀ ní láti bí láti jà títí ẹni pé kí wọ́n kọ́ mọ fojú kọ́ dólórí àfojúsùn rẹ kò sì tẹjú mọ́ Ọlọ́run àti Jésù Kristi aláṣepé ìgbàgbọ́ láti nírètí wípé ìjọ kan ọjọ́ kan ìwọ náà ọmọ fọ̀ nínú ògo amen. ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí wọ́n ń ṣe lónìí àti 92 àbí 99 sí ẹ̀ bá ṣe 92 àti 95 ọ̀kan nínú rẹ̀ láti 92 àbí láti 95 ni ó ti wà nínú ìran mi wípé nǹkan báyìí mo fẹ́ mọ̀ ṣe nǹkan báyìí ṣùgbọ́n rí ṣe kí ló fà tí fi rí ṣe nítorí pé kí ni àwọn nǹkan tí mo nílò láti fi ṣe kò sí kí ni o kò sí owó láti fi ní àwọn nǹkan yẹn kò sí kí ni o kò sí gbogbo àwọn tí mo rí tí mo fojú sí wípé wọ́n lè jẹ́ olùrànlọ́wọ́ fún mi tí wọ́n lè gbàgbọ́ tí mo sì mọ̀ pé kì í ṣe pé bóyá kò sí ọ wà lọ́wọ́ wọn kò sí ẹni tí ì lọ bá nínú wọn tí wọ́n ti gbogbo wọn sọ gbogbo wọn tẹ́ wọ́n pè ní wípé àwọn ò ní pa ni wọ́n bá tó jẹ́ pé wọ́n ní kì í ṣe pé kò sí ṣùgbọ́n torí pé wọn kì í ṣe olóore àtàláàánú tìrànlọ́wọ́ mi wọ́n sọ pé kò sí kí ni o kò sí àwọn tí sọ pé kò sówó lọ́wọ́ wọn láti fi ràn mí lọ́wọ́ ṣùgbọ́n tí wọ́n bá lọ sílé fàájì wọ́n lè ná 100,000 mílíọ̀nù kan sínú wípé ká jẹ ká mu ká sì mutí ká gbóbin ṣùgbọ́n kò sówó fún wọn láti ràn mí lọ́wọ́ láti dìde kì í ṣe ẹ̀bi wọn ò fi ṣèkà wọn ò fi ṣe mí níbi ṣùgbọ́n tó pé wọn kì í ṣe olóore àti aláàánú àti olùrànlọ́wọ́ àtàlátìlẹ́yìn mi lọ́fà tó fi rí bẹ́ẹ̀ so mo fi máa sọ wípé àwọn èèyàn àwọn tí ọba ti rí tí wọn bá ti tọba yẹ kó ọ̀rọ̀ tí wọn bá ràn lọ́wọ́ wọ́n bínú sí wọn wọ́n bá wọn jà wọ́n yẹ̀ wọ́n lórí nítorí pé kí ni Ọlọ́run ò sọ wípé wọ́n wà lára àwọn olóore rẹ ni tí wọ́n bá wà lára àwọn olóore rẹ ò ní lọ bá wọn kó tó pé wọ́n ṣe kí ni o
wọ́n tọ̀ wá láti ràn ọ́ lọ́wọ́ kó tó béèrè àwọn gẹ́gẹ́ tí kíni wọ́n ti dìde láti ṣe ohun tí ọ̀fẹ́ fún ọ. àmọ́ àwọn tí wọ́n tún béèrè lọ́wọ́ mi pé kí ni tó fẹ́ gangan bó ni ọ̀rọ̀ ṣẹ́ rẹ̀ kíní kankan tí mo sọ pé tí mo fẹ́ mọ̀ kan tí wọ́n sọ nígbà tá a bá dénú pàdé ọlọ́mọlé láti bí ọdún nàmínálẹ̀ ẹ yé kí n wo àwọn kan bẹ láti 1999 wọ́n sọ pé táwọn bá lọ sí ìpàdé ọlọ́mọlé táwọn bá dé ìpàdé ọlọ́mọlé láti 1999 títí dòdò lónìí ìpàdé ọlọ́mọlé wọn kò tí ì ṣe tán débi pé wọ́n sọ pé àwọn sọ pé ìtaari fún ọ ni ọba ti pọ̀ nǹkan láti 1999 1999 1990 títí dòdò lónìí ìpàdé ọlọ́mọlé wọn kò tí ì ṣe kíni kò tí ì ṣe kíni tí wọ́n fẹ́ fàyọ dípò bẹ́ẹ̀ wọ́n tún wá kẹ́gàn mi ṣùgbọ́n ẹ̀gàn àti yẹ̀yẹ́ àti àwọn ọ̀rọ̀ àbùkù tí wọ́n sì sọ nípa mi kò sọ pé kí n kò níwájú Ọlọ́run mọ̀ ọ́ sọ lè fún akẹ́lẹ́ bá mọ̀ wípé kí ni kìí ṣe nǹkan tí ò tí ì ṣẹlẹ̀ sí mi rí nítorí pé ọ̀pọ̀ ọmọ sọ wípé nígbà tó ọmọ bò ní sí mọ́ rí lára lójú kan mọ́ sọ wípé kí ni èèyàn gbọ́dọ̀ wó bẹ̀ èèyàn gbọ́dọ̀ fọ̀ èèyàn gbọ́dọ̀ káàrí ọkàn ó ti ṣẹlẹ̀ sí mi dáadáa tí wọ́n bá ní kí n máa sọ àní sọ tán ọ̀pọ̀ dáadáa ní àwọn yẹ̀yẹ́ táwọn èèyàn fi mi ṣe láwọn ẹ̀gàn tí èsì pé ọ̀rọ̀ ẹ̀yìn àwọn tí wọ́n ń ṣe lẹ́yìn tí wọ́n tún ṣe lójú mi àti lóríṣiríṣi àwọn tí wọ́n sọ lóríṣiríṣi lórí ayé mi bẹ́ẹ̀ náà ni Bartimaeus afọ́jú ẹ wo Bartimaeus afọ́jú wọ́n fi orúkọ afọ́jú pè láì jẹ́ pé ó wà nínú ìwé ọjọ́ ìbí rẹ̀ orúkọ tí ó sì nínú ìwé ọjọ́ ìbí rẹ̀ tí èso orúkọ tí èyàn sì tẹ̀ mọ́ mú yẹn gan wọ́n sì kíni wọ́n fi ń pè láti mọ́ fi ṣe yẹ̀yẹ́ láti mọ́ fi pọ́n lójú láti mọ́ fi ṣẹlẹ́yà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n Bartimaeus afọ́jú kò rí títí wọn rò amen kò ṣe kíni o kò jẹ́ kí gbogbo yẹ̀yẹ́ àti ẹ̀gàn táwọn èèyàn ṣe sí kò jẹ́ kó di lọ́wọ́ láti dúró lórí ẹsẹ̀ rẹ̀ nínú Ọlọ́run kò jẹ́ kó di lọ́wọ́ láti tẹ̀síwájú nínú wíwojú Ọlọ́run fún ìrètí wípé òun sì lè ríran ayé òun sì lè dára amen kò jẹ́ kó di lọ́wọ́ láti mójútó ìran rẹ̀ láti tẹ̀síwájú nínú ìran rẹ̀ wípé àní ìran tóun ní iṣẹ́ ìran yóò ṣe kíni o yóò wá sí ìmúṣẹ amen so èmi àti ẹ lónìí Ọlọ́run fi ń dẹ́ èmi àti ẹ lójú wípé kíni a gbọ́dọ̀ jẹ́ ni tó ń tẹ̀síwájú nínú ìrìnàjò òun pẹ̀lú wa mo gbọ́dọ̀ jẹ́ ni tó ń tẹ̀síwájú nínú ìrìnàjò mi pẹ̀lú Ọlọ́run o gbọ́dọ̀ jẹ́ ni tó ń tẹ̀síwájú nínú ìrìnàjò rẹ pẹ̀lú Ọlọ́run o gbọ́dọ̀ jẹ́ ni tí ó dúró lórí ẹsẹ̀ rẹ níbi lójú ọ̀nà tí Ọlọ́run bá fi ọ́ sí láì wo títẹ̀ ẹ̀gàn àwọn ènìyàn láì wo títí yẹ̀yẹ́ àwọn ènìyàn láì wo tàwọn ọ̀rọ̀ òdì ọ̀rọ̀ búburú ọ̀rọ̀ panilójú táwọn èèyàn sọ sí ọ onígbà tó bá ń ṣe léyìí ìjọ kan ó rí wípé kí ni wà já sí gbangba àwọn rere tó níyẹn yóò ṣe kí ni o yóò wá sí ìmúṣẹ àwọn èròǹgbà rere tó níyẹn gbogbo ẹ̀yọ́ bẹ̀ sí farahàn wàá jẹ ẹni tí ó ní ẹ̀rí rere ayọ̀ wàá jẹ ẹni táwọn èèyàn kí kú oríire wàá jẹ ẹni táwọn èèyàn gbéga tí wọ́n sọ pé kú iṣẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àpẹẹrẹ kọ́lẹ̀ bá yé kọ́lẹ̀ bá ìsìnkiri kẹ́lẹ́ bá mọ̀ wípé òtítọ́ àti òdodo pọ́nbélé ni ẹ wo bí àbẹ̀rẹ̀ sí ń kẹ́gàn mi tó sùkúù èyí lọ sùkúù àwọn tí wọ́n lè ràn mí láti lọ sùkúù ń bẹ ṣùgbọ́n wọn ò ràn mí láti lọ sùkúù ṣùgbọ́n àìlọ sùkúù mi só di lọ pé kí n má kàwé lónìí no kí ló fà á nítorí pé kí ni ìyìn sọ ìrètí mi nù nínú Ọlọ́run àwọn èyẹ̀yẹ̀ mi nípa àmọ̀wé jẹ́sẹ̀ bó jẹ́ pé tí wọ́n bá ń kà èsì máa ń kọ́ mi lẹ́nu mo sì máa ń ṣe àwọn ọ̀pọ̀lọpọ̀ mistake ṣùgbọ́n àwọn kan máa ń ṣe ẹ̀yẹ́ gbà tí wọ́n bá kà tí wọ́n máa ṣe mistake ṣùgbọ́n ìyẹn ò dí mi lọ́wọ́ tẹ́bí mo sá rí àánú àti oore ọ̀fẹ́ gbàdé wípé mo sá lè kà mo sá rí àánú àti oore ọ̀fẹ́ gbàdé wípé mo sá lè kọ́ tátátà so kí ló tún kù àwọn kan ni mo ò tiẹ̀ lè kọ́ pa àwọn kan ni mo lè sọ mo lè ka pa amen ìyẹn ní kọ́kọ́ nígbà tí ìsọ̀rètí mi nù nínú Ọlọ́run tí ìwo ti tẹ̀ gan àti yẹ̀yẹ́ àwọn ènìyàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lónìí nǹkan irinṣẹ́ tí mo ṣe kí ni tí àwọn èèyàn sọ pé àwọn ò ní ràn mí lọ́wọ́ láti ní ṣé ìyìn padà ní àwọn irinṣẹ́ yẹn mo tún ní ju tèmi gẹ́gẹ́ lérò pé mo lè ní lọ amen bóyá jẹ́ wípé ìyìn tí mo fẹ́ gẹ́gẹ́ yìí tí ìnáfààní àti ìrà ṣùgbọ́n ọkàn mi sì balẹ̀ wípé kí ni ìjọ kan kò ní pẹ́ kò sì ní jìnnà mọ́ Ọlọ́run jẹ́ agbára yóò fún mi ní agbára láti lè ra àwọn irinṣẹ́ gangan tí mo ṣe kí ni o tọkàn mi fẹ́ bá sì ní gbogbo ẹ̀ nítorí pé kí ni Ọlọ́run kì í jánikulẹ̀ kì í dójú tì ní kì í fi ní sílẹ̀ nígbà kankan kìkìlá wípé kí ni kọ́ sáà ti dúró lórí ẹsẹ̀ rẹ gẹ́gẹ́ bí o ṣe pálàṣẹ fún ọ
kìkì dájú wípé kọ́ sá ti wà níbi tó bá fẹ́ kọ́ wà, kìkì dájú wípé kọ́ mọ́ rìn lójú ọ̀nà tó bá fi ọ́ sí, kìkì dájú wípé kọ́ jẹ́lé tí ọmọ tó ń gbọ́ràn sí àṣẹ rẹ̀, kìkì dájú wípé kọ́ jẹ́ni tó ń ṣàṣàrò nínú ọ̀rọ̀ rẹ̀ láìsí mi láṣàrò láti mọ rántí òfin rẹ̀ àti àṣẹ rẹ̀ àti ìlànà rẹ̀ àti láti mọ ṣe wọ́n pẹ̀lú, láti mọ̀ sí jẹ́ olùgbọ́ àti olùkà, olùkẹ́kọ̀ọ́, olùjíròrò àti olùṣàṣàrò àti alára yíyá kankan láti mọ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run àti láti mọ jẹ́ olùgbàdúrà lásán, ṣùgbọ́n jẹ́ni tó ń ṣe kíni, tó ń gbọ́, tó ń gbà, tó sì mú wá sí ìṣe. So Ọlọ́run fẹ́ kẹ́mi àti akámọ̀ ní wípé kíni, má sì jẹ́ ẹni tó ń wo ẹ̀gàn àti yẹ̀yẹ́ àti ìpọ́nilójú àwọn ènìyàn. Ẹ má pa mílẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà. Ẹ pé mo sì mọ sọ fún ẹ̀yin náà, ẹ dó nínú Ọlọ́run, ẹ ní ìrètí nínú Ọlọ́run. Ọ̀rọ̀ ọ̀fẹ́ tí ẹ ní èmi ò ní láti rí ẹ láti máa sọ fún mi nípa ohun tí ṣe ìfẹ́ Ọlọ́run nígbà kékeré, mo sì ń gbòǹgbẹ rẹ̀. Gbogbo àwọn tí ẹ kí wọ́n ṣe wọn ọ̀dà mi lóhùn. Nígbà tí mo tún dàgbà gan tí mo tún ní kí n tún àwọn èèyàn láti ṣe kíni, mo tún sọ fún téèmá àwọn ìránṣẹ́ Ọlọ́run, wọ́n yín mú sí mi ni. Onírúurú ọ̀nà àwọn kan tẹ́ ń bẹ tí mo lọ bá ní kọ̀rọ̀ wípé kí wọ́n ti ràn mí lọ́wọ́ kájọ mọ́ gbàdúrà lórí àwọn kankan lórí ọ̀rọ̀ ayé mi, ẹ̀mọ kan tí wọ́n ṣe wọ́n làwọn ti gbọ́ ebi àtọ̀yá tí wọ́n bọ́ sínú chọ́ọ̀chì báyìí wọ́n sì dò níwájú gbogbo ènìyàn, wọ́n bá sì fi ọ̀rọ̀ mi wọ́n bẹ̀rẹ̀ sí fi tayín, wọ́n bẹ̀rẹ̀ sí fi sí ẹ̀rù níwájú gbogbo àwọn èèyàn láti mọ̀ sọ wípé ẹnìkan pàpà sá sósì kíní kankan tó bá rò pé òun lè ṣe kíni, òun lè dádùn àgbà kíni tí ń wá nínú Christianity. Nígbà tó mọ̀ pé òun lè gbẹ́dọ̀ dádùn àgbà kíni tí ń wá nínú àwọn tí wọ́n ṣe kíni tí wọ́n bẹ̀rẹ̀ wọn ní àfàdúrà àjagun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Èmi ní báwí o, ìgbẹ́ ìjọba ti mọ̀ pé òun lè dádùn àgbà kọjá jókòó lé rẹ̀, tó bá ti lè gbàdúrà fún ara rẹ̀ kí ogun ayé rẹ̀ kò ṣe kó jókòó lé rẹ̀. Amen. Ṣùgbọ́n gbogbo eléyìn èyìnjẹ́ kó ṣe kí ni, kó yọ kankan lára mi, kó ìjẹ́ kó gbé mi kó níwájú Ọlọ́run, ìjẹ́ kó mú mi sọ ìrètí àbí ìran rere mi nù, èmi sì ń tẹ̀síwájú nínú òfin Ọlọ́run. Lónìí ńkọ́, amen. Lónìí ńkọ́, èmi kọ́ yìí ni, ìwọ náà ńkọ́, ṣé bí Bátímẹ́rọ́mì, má mójútó ẹ̀gàn àwọn ènìyàn, má mójútó yẹ̀yẹ́ àwọn ènìyàn, má ríru. Wọ́n ti kò sí ìka tí mo ti fi pọ́n mi lójú, ṣé ilé ni ká sọ ni wọ́n ti fi ilé pọ́n mi lójú, wọ́n ti fi mọ́tò pọ́n mi lójú, wọ́n ti fi owó pọ́n mi lójú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo nǹkan tí wọ́n fi pọ́n mi lójú yẹn, wọ́n sọ fún mi pé èmi jẹ́ ṣe pé ẹni pé mo mọ̀ wípé ẹnìkan ṣe kíni, ẹnìkan fi kan pọ́n mi lójú. Èyí ṣe bẹ́ẹ̀ ni pé mo rí, nítorí pé mo kíyèsí pé kò yé wọn ni àwọn nǹkan ti ta ayé yìí làwọn ń wò dáwọn ní tí wọ́n sọ fún àwọn fi pọ́n mi lójú. Ẹ̀kan táyé làwọn fojú sí, èmi tèmi títọrọ lèmi ṣe kíni o, lèmi fojú sí. Amen. Ẹ̀kan táyé lọ́jà àwọn ológun ló mú láyà títí wọn táwọn sọ wípé kíni àwọn ti ní ohun gbogbo, èmi sì ní ìjọba ọ̀run lèmi ṣe kíni, lèmi lépa láti mọ̀ sọ pé bóun ní ìjọba ọ̀run sí ní bọ́sọ̀ mi lọ́wọ́. Mo fẹ́ sọ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n pera wọn ní ìka ènìyàn, tí wọ́n pera wọn ní yẹ̀yẹ́, tí wọ́n pera lẹ́lẹ́gàn, iye wọn ti ra ànílàkà ìdáwọn láìmọ̀, nítorí pé kíni wọn ò mọ̀ pé kì í ṣe gbogbo ènìyàn mọ̀ sí kíni ènìyàn mọ̀ yẹ̀yẹ́. Mo ti mọ̀ pé kì í ṣe nǹkan tó dáa pé kéèyàn mọ̀ yẹ̀yẹ́ nìkan. Mo fi mọ́ tẹnu mọ́ fún yín gan tẹ́ ẹ mọ́ wèrè tẹ́ bá rí ẹ mọ́ bọ́lá fún, ẹ mọ́ kẹ́gàn rẹ̀, ẹ mọ́ yẹ̀yẹ́ rẹ̀, ẹ mọ́ tó lè jẹ́ lọ́la, ẹ mọ́ tó lè dá lọ́la. Amen. Jìrẹ́ lọ. Wèrè tẹ́ ẹ rí yẹn kìí ṣe pé ó wù ú láti wà ní ipò wèrè tó wà, ó nídìí tó fi wà níbẹ̀ yẹn. So ó lè wu Ọlọ́run láàrin ìṣẹ́jú kan sí kejì kó yí ipò wèrè rẹ̀ padà kó ní ẹni tí ó wà normal, tí ó sì lọ di ọ̀gá iléeṣẹ́ kan pátápátá. Tó bá lọ jẹ́ ọ̀gá iléeṣẹ́ kan pátápátá, tọ́nà bá tó wá fẹ́ ṣe dáadáa, yóò wá jẹ́ pé ìwọ tó kẹ́gàn rẹ̀ jẹ́ pé ọ̀hún kedere gàdàgbà wípé ọ̀kẹ́gàn rẹ̀ ó wá jẹ́ wípé ọ̀dọ̀ rẹ̀ náà ni o tún gbé wáṣẹ́, ọba tó lọ wáṣẹ́ lọ sọ́dọ̀ rẹ̀ tó yẹ pé òun náà ni yóò sì sáyìn sí ìwé láti fún ọ láti pè irinṣẹ́ kí ló tó fẹ́ sọ. So ẹ jẹ́ ká jẹ́ ni tó ń bọlá fún gbogbo yẹn, ẹ mọ̀ ìka sí lára àwọn ẹlẹ́gàn, nítorí pé àwọn ẹlẹ́gàn àwọn oníyẹ̀yẹ́ ò ní ayé àlàáfíà bó ti wù kó rí. Wàhálà mọ́ ṣubú lu wàhálà fún ọ ní àkọ́kọ́ tí wọn ò lérò ní bẹ́ẹ̀ ti pè ni wọ́n wà nínú ìṣòro. Nítorí àbúrú bẹ̀ ni wípé kíni ẹni táwọn ti wò wípé ó ti tán fún òun náà wà ní ẹni tí Ọlọ́run àtúnwá kàkọ́ ẹni tó yẹ pé ó tún náà àbáyọ sí ọ̀rọ̀ ara wọn, jẹ́ pé tí wọ́n bá ti lọ bá
títí wọ́n bá wọn ni. Ẹ wo àwọn tí wọ́n kẹ́gàn mi láàmú iye ìgbà lọ́dún tó ti pẹ́ láti ọdún tó ti pẹ́ lónìí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn tí wọ́n bá ní ìdí kan ọwọ́ mi náà mo ti wá béèrè pẹ̀lú bí mo ti wà tí wọ́n pé èyí yóò ṣùgbọ́n àwọn kankan bẹ tí wọ́n ṣe kí ni tí wọ́n bá ní ìdí wọ́n mọ̀ pé àwọn lè rí lọ́dọ̀ mi bó jẹ́ pé àwọn lè rí lọ́dọ̀ mi ṣùgbọ́n àwọn nǹkan mí bẹ táwọn lè rí lọ́dọ̀ mi wọ́n ṣe kí ni wọ́n wá bá mi láti mọ̀ béèrè ṣùgbọ́n èmi náà yìí ṣe bẹ́ẹ̀ pé mo mọ̀ pé wọ́n kẹ́gàn mi rí ètí mo bá lè ṣe wọ́n ṣe kí ni wọ́n ṣe fún wọn. So bẹ́ẹ̀ náà ni èmi àti ẹ wo Bartholomew tẹ́ bá àwọn kan ni wọ́n gbé wá sí ẹnu ọ̀nà tẹ́ḿpìlì dára tí wọ́n mú wá síbẹ̀ láti mọ̀ tọrọ owó àwọn èèyàn wọn kẹ́gàn rẹ̀ owó tó bá tún pa wọ́n tún kó ṣùgbọ́n gbogbo eléyìí kò jẹ́ kó ṣe kíni kó dùn òun gbogbo eléyìí kò jẹ́ kó nira fóun gbogbo eléyìí kò jẹ́ kó jí lọ́wọ́ láti mú un kó ní ojú ọ̀nà ti Ọlọ́run àti láti sọ ìrètí àti ìran rere rẹ̀ nù. So èmi àti ẹ mọ̀tì ẹnikẹ́ni nínú wa Ọlọ́run pé wá sí àkíyèsí wípé ìran rere ta níyẹn ká mójútó ká mọ̀ sí jẹ́ kó bọ́ sọnù èrò rere ta níyẹn ká mójútó ká mọ̀ sí jẹ́ kí ó ṣe kíni kó bọ́ sọnù ìrìn àjò wa pẹ̀lú òun Ọlọ́run alààyè ká mójútó ká mọ̀ sí jẹ́ kí ohunkóhun kan ènìyàn kéèyàn kan kó ṣe kíni kó gbá wa kúrò lójú ọ̀nà yẹn yẹ̀yẹ́ àwọn ènìyàn ẹ̀gàn àwọn ènìyàn ìpọ́n lójú àwọn ènìyàn ẹ mọ̀ sí jẹ́ kẹ́nikẹ́ni mọ̀ sí jẹ́ kí ó mú òun kúrò lójú ọ̀nà àti ìfẹ́ títí Ọlọ́run. A rí pé nígbà tó bá ṣe ń ṣe léyìí ó dájú wípé kíni ìjọ kan bọ̀ tí ó ní ẹ̀rí rere ní orúkọ ti Jésù Kristi gẹ́gẹ́ bí Ọlọ́run sì wí ó sì rí bẹ́ẹ̀ fún wa ètò sì dá mi lójú pé láti àkókò yìí lọ àti èmi àti ìwọ àwọn inú ẹ̀rí rere wa lọ ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù. Ẹ̀yà bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run orúkọ Jésù lẹ́mẹ̀ta Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀ jẹ́ pé o tún sinmi níyì láti jẹ́ kó jímọ̀ fún mi wípé ẹ̀gàn àti àbùkù àti yẹ̀yẹ́ àwọn ènìyàn kò lè díwọ́ Ọlọ́run lọ́wọ́ láti mú mi wọnú ògo mi lọ àti láti mú ìran rere mi àti ìmúṣẹ fún ìdí èyí tèmi ní kí n tẹ̀síwájú láàrin tàwọn ẹlẹ́gàn bàbá gba ọpẹ́ àti yẹn àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayé rẹ bàbá mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ mo sọ wípé o ṣe fún oore ọ̀fẹ́ àtàánú tí mo tó nígbà ní òwúrọ̀ yìí láti lè bá mi sọ̀rọ̀ láti lè gbọ́ ohùn rẹ̀ èyí tí ẹ pé wọ́n tún jẹ́ kó ti mọ̀ fún mi wípé títẹ̀ mi láti tẹ̀síwájú nínú ìfẹ́ rẹ nínú àṣẹ rẹ nínú ìlànà rẹ nínú ìtọ́ni rẹ láì wo ti tàwọn ẹlẹ́gàn àní tàwọn ẹni yẹ̀yẹ́ táwọn afiníṣẹ̀ṣẹ̀ nítorí wípé kíni àní àwọn wọ̀nyí mo lè jíwọ́ náà lọ́wọ́ láti ṣe ìfẹ́ rẹ láti mú kí ètè rẹ kó wá sí ìmúṣẹ ní ayé mi láti mú kí ìran rere àti òróǹgbà rere ní ayé mi kó wá sí ìmúṣẹ ògo ni fún orúkọ rẹ bàbá ògo ni fún orúkọ rẹ ọmọ àjùlọ bàbá gba ọpẹ́ Olúwa gba ẹ̀yìn mo mọ lórí Olúwa ọmọ ṣe ìfún ìbánisọ̀rọ̀ tí wọ́n tó bá mi sọ ní òwúrọ̀ yìí àní fún òwúrọ̀ tó tó mú mi gbọ́ ní òwúrọ̀ yìí láti lè mọ tẹ̀síwájú nínú ìrìn àjò mi pẹ̀lú rẹ bó tàbí bó ṣe yẹ láì wọ ẹ̀yìn láì wọ̀ tó àbí òṣì ògo olórí orúkọ rẹ bàbá ògo olórí orúkọ rẹ ọmọ àgbà àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ ti Jésù Kristi amen. àtúnlọ ní àwọn gbàdúrà nígbà kejì orúkọ Jésù lẹ́mẹ̀ta Olúwa mo dúpẹ́ lọ́wọ́ rẹ fún iṣẹ́ agbára àti iṣẹ́ ìgbàlà rẹ nínú ayé mi ní ojoojúmọ́ fún iṣẹ́ àṣepé rẹ nínú ayé mi lóòrèdóòrè àdúrà ọpẹ́ rẹ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé bàbá mo dá gbogbo ògo àti ọlá padà sọ́dọ̀ rẹ fún iṣẹ́ agbára àti iṣẹ́ ìgbàlà rẹ nínú ayé mi ní ojoojúmọ́ àìní gbogbo gbà àti ní òròdóòrè ògo ní fún orúkọ rẹ bàbá ògo ní fún orúkọ rẹ ọmọ ògo ní fún orúkọ rẹ ẹ̀mí mímọ́ atóbi jù mo yìn ọ́ lógo o atóbi jù mo gbé orúkọ rẹ ga atóbi jù mo fọpẹ́ fún ọ àní mo fìyìn fún ọ nítorí pé dídára rẹ sí mi Olúwa kò lè gbẹ́ kò lójú wọn lọ́mọ sí Ọlọ́run alágbára lọ́mọ sí Ọlọ́run ọ̀gá ògo mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ àní fún dídára rẹ sí mi ní gbogbo ọ̀nà fún dídára rẹ sí mi ní gbogbo gbà fún dídára rẹ sí mi ní òrèdóòrè ògo ní fún orúkọ rẹ bàbá ògo ní fún orúkọ rẹ ọmọ ògo ní forúkọ ẹ̀ mọ́ mo kí ọ mo sọ wípé o ṣe ayéra mo sọ wípé o ṣe olórí ọ̀fẹ́ mo sọ wípé o ṣe agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 orúkọ Jésù tún dúpẹ́ lẹ́ẹ̀kan sí i Ọlọ́run mo dúpẹ́ fún àánú rẹ tó ń jẹ́ kó mọ fọ nínú ayé mi ní gbogbo gbà fún àánú rẹ tó ń jẹ́ kó mọ fara hàn nínú ayé mi ní gbogbo gbà fún àánú rẹ tó fi ṣe tèmi ní àṣepé ní gbogbo gbà àti ní òrèdóòrè àti níbi gbogbo àti nínú gbogbo àdúrà rẹ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi Ọlọ́run mo sọ wípé o ṣé o ayérayé mo sọ wípé o ṣé o Ọlọ́run lórí ọ̀fẹ́ Ọlọ́run aláàánú jùlọ mo sọ wípé o ṣé èyí fún àánú rẹ èyí fún oore ọ̀fẹ́ rẹ èyí fún ojú rere rẹ
èyí tí wọ́n fi ń bá mi ṣe ní gbogbo gbà, èyí tó fi ń ṣe tèmi ní rere ní gbogbo gbà, èyí tó fi ń ṣe tèmi ní àṣepé ní gbogbo gbà, èyí tó fi ń darí mi ní gbogbo gbà, èyí tó fi ń ṣàkóso gbogbo nínú ayé mi ní gbogbo gbà, èyí tí ó fi ń jẹ́ ìrànlọ́wọ́ fún mi ní gbogbo gbà. Olúwa mo dúpẹ́ fún àánú rẹ tí mo rí gbà o, mo dúpẹ́ fún àánú rẹ tó ń fọ lórí ayé mi ní gbogbo gbà, mo dúpẹ́ fún àánú rẹ tó ń ṣe tèmi ní àṣepé ní gbogbo gbà, mo dúpẹ́ fún àánú rẹ lórí ohun gbogbo pátápátá tí mo ṣe jẹ́ pé ìwọ jẹ́ kọ́ mo farahàn kọ́ mo fún ògo lórí orúkọ rẹ bàbá, ògo lórí orúkọ rẹ ọmọ, ògo ní fún orúkọ rẹ. Mo ṣe kábíyèsí rẹ Ọlọ́run ọba ayérayé, Ọlọ́run lógo jọba gba ọpẹ́, Olúwa gba ìyìn mi, Olúwa gba ọpẹ́, Olúwa gba ìyìn mi, Olúwa gba ọpẹ́, Olúwa gba ìyìn mi. A gba àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run àánú bàbá ṣàánú fún mi, dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Àánú ni mo béèrè fún, àánú àti oore ọ̀fẹ́ rẹ ẹ yá fi bá mi ṣe, dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Ẹ̀jẹ̀ Jésù Kristi ẹ yá fi sọ mí di mímọ́. Àdúrà rẹ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ọlọ́run àánú, olóore ọ̀fẹ́ jùlọ, àánú àti oore ọ̀fẹ́ rẹ ni mo béèrè fún bàbá. Ó ó yá fi bá mi ṣe, àánú àti oore ọ̀fẹ́ rẹ tí ò ní àkàmì tí ò lẹ́gbẹ́ tí ò lódì wọn, bàbá ó yá fi bá mi ṣe. Ó yá ní orúkọ Jésù Kristi, bàbá ṣàánú fún mi, dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí, dárí gbogbo orúkọjá mi jì mí. Ẹ̀jẹ̀ Jésù Kristi á fi sọ mí di mímọ́, ẹ̀jẹ̀ Jésù Kristi á fi sọ mí di mímọ́. Nínú àánú àti oore ọ̀fẹ́ rẹ tó ga jùlọ, ẹ̀jẹ̀ Jésù Kristi á fi sọ mí di mímọ́, ẹ̀jẹ̀ Jésù Kristi á fi sọ mí di mímọ́, ẹ̀jẹ̀ Jésù Kristi á fi sọ mí di mímọ́. Ó yá fi ẹ̀jẹ̀ Jésù wẹ̀ mí mọ́ bàbá, ó yá fi ẹ̀jẹ̀ Jésù wẹ̀ mí mọ́ ọmọ, ó yá fi ẹ̀jẹ̀ Jésù wẹ̀ mí mọ́ ẹ̀mí mímọ́, ó yá fi ẹ̀jẹ̀ Jésù wẹ̀ mí mọ́ Ọlọ́run lógo jùlọ. Ó yá dá mi láre nínú oore ọ̀fẹ́ àti àánú rẹ tó ga jùlọ. Àánú mi rẹ bàbá, dáríjì mi, sọ mí di mímọ́, dáríjì mi, sọ mí di mímọ́. A gba àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. Ó yá adébi tíṣẹ́ wà, káwọ́ méjèèjì sókè. Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀. Ṣé kí ni o? Kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀, èyí tí èmi ò fi lè dúró lórí ẹsẹ̀ mi nínú ìrìn àjò mi pẹ̀lú rẹ̀ ju tàtẹ̀yìnwá lọ. Bó ti wù kí ẹ̀gàn àti yẹ̀yẹ́ àti ìfinisẹ́lẹ̀ ọ̀pọ̀ tó, bó ti wù kí ẹ̀gàn àti yẹ̀yẹ́ àti ìfinisẹ́lẹ̀ ọ̀sẹ̀ kí ni o ọ̀pọ̀ tó, kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára láti lè dúró lórí ẹsẹ̀ mi nínú ìrìn àjò mi pẹ̀lú rẹ̀. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ayérayé bàbá ọmọ ẹ̀mí mímọ́, mo bẹ̀rẹ̀ fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀. Ó yá gbé ìwọ̀ mi lójijì, ó yá kún mi fún ẹ̀mí mímọ́, ó yá kún mi fún agbára rẹ̀, ó yá kún mi fún ẹ̀mí mímọ́, ó yá kún mi fún agbára rẹ̀. Àì láti lè dúró lórí ẹsẹ̀ mi, àì nínú ìrìn àjò mi pẹ̀lú rẹ̀ nígbà gbogbo ní ọjọ́ gbogbo ní gbogbo ọjọ́ ayé mi. Bó ti wù kí ẹ̀gàn àwọn ènìyàn pọ̀ tó, bó ti wù kí yẹ̀yẹ́ àwọn ènìyàn pọ̀ tó, bó ti wù kí ìpẹnilójú àwọn ènìyàn pọ̀ tó, bó ti wù kí ìfinisẹ́lẹ̀ àwọn ènìyàn pọ̀ tó. Ayérayé bàbá kún mi fún ẹ̀mí mímọ́, ó yá kún mi fún agbára, ó yá kún mi fún ẹ̀mí mímọ́, ó yá kún mi fún agbára, ó yá kún mi fún ẹ̀mí mímọ́, ó yá kún mi fún agbára láti lè dúró lórí ẹsẹ̀ mi, àní nínú ìrìn àjò mi pẹ̀lú rẹ̀ ní gbogbo ọjọ́ ayé mi ní orúkọ Jésù. A gba àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù. Ẹ̀gàn àwọn ènìyàn, yẹ̀yẹ́ àwọn ènìyàn, ìfinisẹ́lẹ̀ àwọn ènìyàn kò dí bàtẹ́lẹ̀ nù lọ́wọ́ láti lè sọ òrìtì rẹ̀ nù, láti lè sọ ọ̀ràn rere rẹ̀ nù. Wọn náà béèrè fún agbára. Olúwa alọ́ nígbà kejì, kọ́ mi fún ẹ̀mí mímọ́, káwọ́ méjèèjì sókè, kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀. Ìdí yẹ pé ìran rere mi ò fi ní bọ́ sọnù mọ́ mi lọ́wọ́, ètò rere tí mo ní kò fi ní bàjẹ́ mọ́ mi lọ́wọ́, lábẹ́ bó ti wù kí yẹ̀yẹ́ àti ẹ̀gàn àwọn ènìyàn pọ̀ tó. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ayérayé bàbá, mo béèrè fún ẹ̀mí mímọ́ àti agbára ọ̀tun. Ó yá kún mi fún ẹ̀mí mímọ́ rẹ̀, ó yá kún mi fún agbára, ó yá kún mi fún ẹ̀mí mímọ́, Olúwa kún mi fún agbára, Olúwa kún mi fún ẹ̀mí mímọ́. Èyí tí ìran rere mi àní kò fi ní bọ́ sọ̀rọ̀ mọ́ mi lọ́wọ́, èyí tí mo fi ní sọ̀rọ̀ rere mi nù, èyí tí gbogbo èròǹgbà ní rere mi àní kò fi lè jí bàjẹ́ mọ́ mi lọ́wọ́, lábẹ́ bó ti wù kí ẹ̀gàn, lábẹ́ bó ti wù kí yẹ̀yẹ́ àwọn ènìyàn, lábẹ́ bó ti wù kí ìpọ́nlójú àwọn ènìyàn, lábẹ́ bó ti wù kí ìfinisẹ́lẹ̀ àwọn ènìyàn pọ̀ tó. Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀, iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ yàgbé wọ̀ mí lójijì, iná ẹ̀mí mímọ́ àti agbára àti láti lè mójútó ìran mi, àti láti lè mójútó àwọn èrò rere mi, láti lè mójútó àwọn gbogbo wáwátá àní tí mo ń gbèrò wà ní rere. Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ láti lè mú gbogbo wàá ṣe dúró ẹsẹ̀ láti mú gbogbo wàá ṣe mú ṣe. Èsì ẹ̀gàn àti yẹ̀yẹ́ àwọn ènìyàn àti ìfinisẹ́lẹ̀ àwọn ènìyàn, èèpọ̀ lójú àwọn ènìyàn àní kò fi ní mímú sọ ìrètí ìrántí ìran rere mi nù, kò fi mímú sọ àní kò fi ní ba iṣẹ́ èrò rere mi jẹ́. Olúwa kún mi fún ẹ̀mí àtàgbára rẹ̀. A gba àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù. À ń lọ nígbà kẹta, káwọ́ méjèèjì sókè. Yẹ̀yẹ́ àti ẹ̀gàn àti ìpọ́nlójú àti ìyànjẹ àwọn ènìyàn,
mẹ́nu bẹ́lẹ̀ ìyàn jẹ́ àwọn èèyàn mọ̀ èèyàn mi jẹ́ o ìṣeré wọn bá rí nígbà tí ẹ pé lẹ́yìn Ọlọ́run ìyìn nìkan kan tó yẹ kó gbé mi níjà àwọn tí wọ́n á fojú sí wípé àwọn wọ́n lè gbèjà mi tí mo tún lọ bá tí mo lọ fọ̀rọ̀ lọ sẹ́mi táwọn yẹn ṣe sẹ́mi tí wọ́n ṣe àwọn gẹ́gẹ́ tó lọ dákún sọ̀rọ̀ mi ni pé kí wọ́n tún yàn mí jẹ dáadáa wípé àwọn fẹ́ kí wọ́n tún fara ní mí ju bí wọ́n ti gbá ṣe ní mí lọ wọ́n tún lọ dákún sọ̀rọ̀ mi ni dípò pé kí wọ́n ṣe kí ni àwọn tí mo sọ yìí gbọ́dọ̀ dákọ̀ wọn tí wọ́n bá dákọ̀ wọn ẹ sọ pé ṣe pé bẹ́ẹ̀ yẹn ṣe rí nìyẹn àwọn tẹ́ kí wọ́n fara ya wípé níbo ọmọ wa lẹ fẹ́ yàn jẹ àbúrò wa lẹ fẹ́ yàn jẹ ẹ̀gbọ́n wa lẹ fẹ́ yàn jẹ àwọn gangan ni wọ́n tún lọ dákún sọ̀rọ̀ pé ẹ wo ẹ ṣe kankan ẹ tún fúnná mọ́ ju bẹ́ẹ̀ sí fúnná mọ́ lọ amen orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta káwọ́ méjèèjì sókè fi ìtara gbàdúrà yẹn Olúwa agbára àti ẹ̀mí nẹ́ẹ̀mí mímọ́ rẹ gbogbo mi lódìdí kó mi fún ẹ̀mí àti agbára rẹ èyí tó jẹ́ wípé kí ni bójú wù káyọ̀ yẹ mi jẹ tó ìran rere mi yọ padà wá sí ìmúṣẹ náà ni bójú wù káyọ̀ yẹ mi jẹ tó bẹ́ẹ̀ ni gbogbo èròǹgbà mi ní rere yọ padà sí kí ni o yọ padà wá sí ìmúṣẹ náà ni èmi ò sì ní kó níwájú rẹ lábẹ́ bójú wù kó rí àdúrà rẹ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé bàbá mo béèrè fún nẹ́ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ó yá gbé wọ̀ mí lódìdí kó mi fún nẹ́ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ó yá kó mi fún nẹ́ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí ó mú mi dúró lórí ẹsẹ̀ mi èyí tí ó mú mi tẹ̀síwájú nínú ìfẹ́ rẹ̀ èyí tí ó mú kí ìrẹ̀rẹ̀ mi gbogbo kọ́ wá sí ìmúṣẹ lábẹ́ bó ti wù kí àwọn yẹn kí wọ́n yàn mí jẹ tó lábẹ́ bó ti wù kí àwọn yẹn kí wọ́n kéèyàn kí wọ́n yẹ̀ mi tó Olúwa ó yá kó mi fún nẹ́ẹ̀mí mímọ́ ó yá kó mi fún agbára ó yá kó mi fún nẹ́ẹ̀mí mímọ́ ó yá kó mi fún agbára èyí tí ó mú kí ẹsẹ̀ mi kó dúró níwájú rẹ̀ àyí tí ó mú kí ìrẹ̀rẹ̀ mi kọ́ wá sí ìmúṣẹ èyí tí ó mú kí gbogbo èrò àti ìfojúsùn mi rere àníkúbọ̀ ẹ̀kọ́ wá sí ìmúṣẹ àníkó di ẹ̀rí rere ayọ̀lá lábẹ́ bó ti káwọn ẹ̀kọ́ wọ́n yẹ̀mí jẹ tó lábẹ́ bó ti káwọn ẹ̀kọ́ wọ́n kẹ́yọ̀ mi tó lábẹ́ bó káwọn ẹ̀sìn yẹ̀mí tó èyí tẹ́mi òsì ní kó níwájú rẹ̀ Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára. agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù. ẹ wo Bàtínírọ́mì ó ní ìrètí débi wípé bó ṣe fọ́ lójú etí rẹ̀ ó ń jẹ́ kó máa retí ohun Ọlọ́run ní gbogbo gbà ibi tí ìrètí rẹ̀ nínú Ọlọ́run dá lójú dé àwọn èèyàn ń kọjá lọ ó sì béèrè pé kí ló dé táwọn èèyàn fi ń wò wòyòwòyò ó lè panu mọ́ ó ní ẹ̀gbọ́n tó mi ni ó nígbà tí ó gbọ́ pé Jésù ti Násárẹ́tì ni nígbà tó bá dọ̀là lámẹ́nubà rí ẹ̀ ó pariwo sóò nìkan ní bẹ́ẹ̀ ni tó fi mọ̀ pé Jésù ti Násárẹ́tì ni kí ló dé àwọn yòókù fi béèrè pé kí ni ti ń ṣẹlẹ̀ tẹ́ ìrò wọ̀yọ̀wọ̀yọ̀ báwọn àwọn yòókù béèrè nìkan ló béèrè ṣùgbọ́n nítorí pé ìrètí rẹ̀ nínú Ọlọ́run ìjọba sí wo àwọn onígbà kẹrin káwọ́ méjèèjì sókè Olúwa kó mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ìtí ìrètí mi yóò fi lè mú gbàlà wọnú ayé mi ìrètí mi nínú rẹ̀ tí yóò mú gbàlà wọnú ayé mi tí yóò sì mú ìrẹ̀rẹ̀ mi wá sí ìmúṣẹ láti sísìn lọ Olúwa kó mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí mo bẹ́ẹ̀ tí mo sọ yé wa Olúwa kó mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí yóò mú kí ìrẹ̀rẹ̀ mi kó bẹ̀rẹ̀ sí farahàn láti sin lọ èyí tí yóò mú kí ìrètí mi nínú rẹ̀ àní kó bẹ̀rẹ̀ kó di ẹ̀rí rere fún mi láti sin lọ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé bàbá iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ẹ̀yà gbé wọ̀ mí lódìdí àníkọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí ó mú kí ìran rere mi àníkọ́ wá sí ìmúṣẹ láti sísìn lọ èyí tí ó mú kí ìrètí mi nínú rẹ̀ àní fún ìgbégidé mi àníkọ́ bẹ̀ sí farahàn kọ́ bẹ̀ láti sísìn lọ Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ Olúwa kọ́ mi fún agbára Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ Olúwa kọ́ mi fún agbára Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ Olúwa kọ́ mi fún agbára èyí tí ó mú kí ìran rere mi àníkọ́ bẹ̀ sí farahàn láti sísìn lọ àníkọ́ bẹ̀ sí wá sí ìmúṣẹ láti sísìn lọ èyí tí ó mú kí gbogbo ìrètí mi nínú rẹ̀ wípé àní ìwọ lè ṣe mọ́lálágbára àyàkọ́bẹ̀rẹ̀ sí farahàn lóṣù kó di ẹ̀rí láti sin lọ àní kó di ẹ̀rí láti sin lọ Ọlọ́run ayérayé bàbá mi mọ́ ẹ̀yàkọ́ mi fún ẹ̀mí mímọ́ rẹ̀ èyí tí ó sọ gbogbo ìrètí mi nínú rẹ̀ di ẹ̀rí rẹ̀ ayọ̀ fún mi láti sin lọ èyí tí ó mú kí gbogbo rẹ̀ mi àyàkọ́ wá sí mi láti sin lọ ẹ̀yà yìí nẹ́ẹ̀mí àtàgbà ẹni bóyá gbé wọn. agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù à ń lọ nígbà karùn-ún káwọ́ méjèèjì sókè Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí èmi ò fi mọ borí gbogbo tí ń jẹ́ ẹ̀gàn àbùkù yẹ̀yẹ́ ẹ̀sín àwọn ènìyàn amen ẹ gbọ́ dáadáa o ẹ fi tára gbá o àti borí yẹ̀yẹ́ àwọn ènìyàn ẹ̀gàn àwọn ènìyàn ẹ̀sín àwọn ènìyàn ìpọ́nilójú ènìyàn
ó pè fún kéèyàn ní agbára Ọlọ́run àti nẹ́ẹ̀mí mímọ́ Ọlọ́run nínú ayé ènìyàn. Tó bá ní nẹ́ẹ̀mí mímọ́ àti agbára Ọlọ́run nínú ayé rẹ̀, táwọn èèyàn bá gàn ọ́, táwọn èèyàn bá yẹ̀yẹ́ rẹ̀, ó ṣubú nínú ìrìnàjò gbàgbọ́, ó ṣubú nínú ìrìnàjò kìrìsẹ́nì, ó padà lẹ́yìn Ọlọ́run. Àmọ́ àwọn ènìyàn tí wọ́n jẹ́ kìrìsẹ́nì nítorí yẹ̀yẹ́, nítorí ẹ̀gàn ènìyàn, wọ́n kó lójú ọ̀nà Ọlọ́run, wọ́n sá lọ bí tí ó yẹ kí wọ́n sá lọ, wọ́n lọ wọ bí tí ó yẹ kí wọ́n wọ̀, wọ́n lọ rìn sí ibi tí ó yẹ kí wọ́n rìn sí, wọ́n lọ wá agbára níbi tí ó yẹ kí wọ́n ti wá agbára sí, àti ọmọ ìjọ àti àwọn ìránṣẹ́ Ọlọ́run. Àmọ́ àwọn ìránṣẹ́ Ọlọ́run tó yẹ pé torí yẹ̀yẹ́ àwọn kan, yálà ó lè jẹ́ ọmọ ìjọ, ó lè jẹ́ àwọn ìránṣẹ́ Ọlọ́run ẹgbẹ́ wọn, ló yẹ̀yẹ́ wọn débi wípé wọ́n ti torí ẹ̀ wọ́n wá wá agbára níbi tí ó yẹ kí wọ́n wá agbára. Amen. Oríṣiríṣi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àmọ́ àwọn ènìyàn tí wọ́n ṣe ìránṣẹ́ Ọlọ́run bákan náà, so tí ó bá sí nẹ́ẹ̀mí mímọ́ àti agbára Ọlọ́run nínú ayé rẹ̀, kò sí àní-àní o, yẹ̀yẹ́ àti ẹ̀gàn ènìyàn ó lè mú okó níwájú dáa pé ọwọ́ àmọ́ wá agbára níbi tí ó yẹ kó ti wá agbára, ọmọ wá ìrànlọ́wọ́ níbi tí ó yẹ kó ti wá ìrànlọ́wọ́, ọmọ wá tí ó sọnù káàkiri níbi tí ó ti lè rí, ìjẹ́ pé wà ló tún mọ kún ayé rẹ̀ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So béèrè fún nẹ́ẹ̀mí mímọ́ àti agbára, káwọ́ méjèèjì sókè. Olúwa kọ́ mi fún nẹ́ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀, èyí tí mo fi lè máa borí ẹ̀gàn, yẹ̀yẹ́ àti ìfipáyín àwọn ènìyàn àti ti Sátánì àti ìjọba òkùnkùn. Olúwa kọ́ mi fún nẹ́ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ láti lè mọ borí gbogbo tí ń ṣe yẹ̀yẹ́, ẹ̀gàn àti ẹ̀sín àti ìpọ́n lójú àwọn ènìyàn. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ayérayé bàbá, mo béèrè fún nẹ́ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ láti lè mọ borí yẹ̀yẹ́, ẹ̀gàn àti ẹ̀sín àti ìpọ́n lójú àwọn ènìyàn àti ti Sátánì àti ìjọba òkùnkùn gbogbo. Olúwa kọ́ mi fún nẹ́ẹ̀mí mímọ́, Olúwa kọ́ mi fún agbára rẹ̀. Àní nọ́mbà 2 àṣẹ kìí ṣe nọ́mbà fẹ́ o, mo fẹ́ mọ kọ́ ọ̀yà nẹ́ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀, ọ̀yà gbé wò mí lójijì láti mọ borí láti mọ ṣẹ́gun gbogbo tí ń ṣe yẹ̀yẹ́, ẹ̀gàn àti ìpọ́n lójú àwọn ènìyàn, gbogbo tí ń ṣe ìfinisẹ́lẹ̀ àwọn ènìyàn àti Sátánì àti ìjọba òkùnkùn àti ìkún gbogbo. Olúwa kọ́ mi fún nẹ́ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ láti lè mọ borí wọn. Nẹ́ẹ̀mí àti agbára ni mo bẹ̀rẹ̀ gbé wò mí lójijì, nẹ́ẹ̀mí àti agbára ni mo bẹ̀rẹ̀ gbé wò mí lójijì. Àgbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. A lọ nígbà kẹfà, tí ìbá sì ìgbà kẹfà iná ni káwọ́ méjèèjì sókè. Olúwa, àní gbogbo tí ń jẹ́ ègún àti májẹ̀mú rẹ̀ kó tó gbọdọ̀ ríṣẹ́ ṣe nínú ayé mi mọ́sẹ̀. Ìwọ gbogbo tí ń jẹ́ ègún àti májẹ̀mú ìran kó tó gbọdọ̀ ṣe kí ni o, kó tó gbọdọ̀ ríṣẹ́ ṣe nínú ayé mi mọ́. Iná ẹ̀mí mímọ́ àti agbára tí òfin ní ríṣẹ́ ṣe nínú ayé mi mọ́, Olúwa gbé wọ̀ mí lójijì. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ni mo béèrè fún. Olúwa gbé wọ̀ mí lójijì. Èyí tó rí wípé gbogbo tí ń jẹ́ ègún àti májẹ̀mú ìran kó tó gbọdọ̀ ríṣẹ́ ṣe nínú ayé mi mọ́. Àní mo tó gbọdọ̀ ríṣẹ́ ṣe nínú ayé mi mọ́. Ayérayé bàbá, iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ àní láti mú kí wọ́n mọ̀ ríṣẹ́ ṣe nínú ayé mi mọ́. Olúwa gbé wọ̀ mí. Iná ẹ̀mí mímọ́ àti agbára èyí gbogbo tí ń jẹ́ ègún àti májẹ̀mú ìran kò fi ní ríṣẹ́ ṣe nínú ayé mi mọ́. Olúwa gbé wọ̀ mí lójijì. Ó yá kún fún ẹ̀mí mímọ́ rẹ̀, ó yá kún fún agbára rẹ̀, ó yá kún fún ẹ̀mí mímọ́ rẹ̀, ó yá kún fún agbára rẹ̀. Èyí gbogbo tí ń jẹ́ ègún àti májẹ̀mú ìran èyí ò kó òwúkọ́ yóò fi ní ríṣẹ́ ṣe nínú ayé mi mọ́. Ó yá kún fún ẹ̀mí mímọ́, ó yá kún fún agbára. Àgbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. Káwọ́ méjèèjì sókè. Ọlọ́run, iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ láti mọ kóòrè ayọ̀ nígbà gbogbo ní ọjọ́ gbogbo níbi gbogbo yòókù tí mo bá wà. Èyí tí ó mú kí àwọn èèyàn kí wọ́n mọ fire wá mi rí, èyí tí ó mú kí gbogbo ẹ̀tọ́ mi tó ti sọnù kó padà tẹ̀ mí lọ́wọ́ padà. Olúwa gbé wọ̀ mí lójijì. Amen. Olúwa, iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ gbé wọ̀ mí lójijì. Kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí ó fi mọ kóòrè ayọ̀ nígbà gbogbo lọ́jọ́ gbogbo níbi gbogbo lábẹ́ bó ti wù kó láti sin lọ. Èyí tí gbogbo ẹ̀tọ́ mi tí a ti gbà lọ́tà ti jí lọ́mọ mi lọ́wọ́ nípa èèyàn jẹ́ àbí lọ́nà mìíràn tí ó padà tẹ̀ mí lọ́wọ́ padà. Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ayérayé bàbá, mo béèrè fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí láti lè mọ kóòrè ayọ̀ nígbà gbogbo ní ọjọ́ gbogbo ní gbogbo ọ̀nà mi, àyè láti mọ kóòrè ayọ̀ nínú òrìn àjò mi gbogbo pátápátá àti ní gbogbo yòówù kòkun rẹ̀ lábẹ́ àkóso bó ti wù kó rí. Olúwa kún mi fún ẹ̀mí mímọ́, Olúwa kún mi fún agbára, Olúwa kún mi fún ẹ̀mí mímọ́, Olúwa kún mi fún agbára, Olúwa kún mi fún ẹ̀mí mímọ́. Àyè láti lè mú kí gbogbo ohun láti jọ nínú ayé mi, gbogbo láti kó lọ nínú ayé mi nípa èèyàn jẹ, Olúwa kó padà tèmi lọ́wọ́, kí gbogbo kó padà tèmi lọ́wọ́. Olúwa kún mi fún ẹ̀mí àti agbára rẹ̀ láti gba gbogbo kó lọ mi padà, láti mú kí gbogbo láti jọ nínú ayé mi padà tèmi lọ́wọ́, láti
láti mú gbogbo tí a ti mú lọ kó dáa nípa èèyàn tó kọ́ bàtẹ̀ mi lọ́wọ́ láti mú kí gbogbo ẹ̀tọ́ mi pátápátá kọ́ bàtẹ̀ mi lọ́wọ́ yakun fúnlẹ̀ nígbà tàgbára rẹ̀ àyè láti mọ kọ́ rẹ̀ ayọ̀ mú dàbí lọ́jọ́ bo ní gbogbo nípa yakun fúnlẹ̀ nígbà tàgbára rẹ̀. A gba àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù. Ẹ̀yin tẹ̀ ń bẹ̀lẹ̀ kí náà ẹ sọ̀rọ̀ ayé. Amen. Ayé àdúrà padà orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọ̀yá láti àkókò yìí lọ mo kó lẹ́ni tí ayé ń kẹ́gàn, mo kó lẹ́ni tí ayé yẹ̀yẹ̀, mo dẹni ògo. Mo kó lẹ́ni tí ayé ń kẹ́gàn, mo kó lẹ́ni tí ayé yẹ̀yẹ̀, mo dẹni ògo, mo dẹni pàtàkì níbi gbogbo yòókù kí n lè dé láyé. Ẹnì kan gbàdúrà tí mo rí ọ̀pọ̀ orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Láti òní lọ mo kó lẹ́ni tí ayé ń kẹ́gàn, mo kó lẹ́ni tí ayé ń yẹ̀yẹ̀, mo dẹni ògo, mo dẹni pàtàkì níbi gbogbo yòókù kí n lè dé láyé pẹ̀lú àṣẹ àtàgbára Ọlọ́run alààyè. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Láti àkókò láti sísìn lọ pẹ̀lú agbára àti àṣẹ Ọlọ́run alààyè nínú oore ọ̀fẹ́ àtàánú rẹ̀ tó ga jùlọ. Àní mo kó lẹ́ni táyé kẹ́gàn, mo kó lẹ́ni táyé yẹ̀yẹ́, mo kó lẹ́ni táyé pọ́n lójú, àní mo kó lẹ́ni táyé fi ìṣẹ̀lẹ̀yà, àní mo bẹ̀rẹ̀ sí fọ̀ nínú ògo, àní mo jẹ́ ní ògo, àní mo jẹ́ ní ìṣe, àní mo jẹ́ ní ẹ̀yẹ, àní mo jẹ́ ní pàtàkì pẹ̀lú agbára àti àṣẹ Ọlọ́run alààyè ní orúkọ ti Jésù Kristi. Àní mo kó lẹ́ni táyé kẹ́gàn sẹ́yìn láti àkókò yìí lọ nípa agbára àti àṣẹ Ọlọ́run alààyè. Mo kó lẹ́ni táyé yẹ̀yẹ́, àní mo kó lẹ́ni táyé pọ́n lójú, mo jẹ́ ní pàtàkì ní ẹ̀yẹ ní ìṣe nípa agbára àti àṣẹ Ọlọ́run alààyè. Ayé bẹ̀rẹ̀ sí ní fọ̀ níbi gíga, ayé bẹ̀rẹ̀ sí fọ̀ nínú ògo, ayé bẹ̀rẹ̀ sí di ayé ọlọ́lá, ayé olókìkí, òun rere gbogbo ní orúkọ ti Jésù Kristi. A gba àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ayé mi kúrò lójú kan náà, ó bẹ̀rẹ̀ sí fọ̀ níbi gíga láì sí ìdíwọ́ àti ìdènà kankan mọ́. Ayé mi ṣe kí ni? Ayé mi kúrò lójú kan náà, ó bẹ̀rẹ̀ sí fọ̀ níbi gíga láì sí ìdíwọ́ àti ìnira àti ìdènà kankan fún mi mọ́ nípa agbára àti àṣẹ Ọlọ́run alààyè. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Láti ṣiṣẹ́ lọ àní ayé mi kúrò lójú kan náà, ó bẹ̀rẹ̀ sí fọ̀ níbi gíga, ó bẹ̀rẹ̀ sí fọ̀ nínú ògo, nípa agbára àti àṣẹ Ọlọ́run alààyè. Ayé mi kúrò lójú kan náà sẹ́, nípa agbára àti àṣẹ Ọlọ́run alààyè. Ayé bẹ̀rẹ̀ sí fọ̀ níbi gíga, ayé bẹ̀rẹ̀ sí fọ̀ nínú ògo, ayé mi kúrò lójú kan náà pẹ̀lú oore ọ̀fẹ́ àti àánú àti agbára Ọlọ́run alààyè. Nítorí pé Ọlọ́run gbé ọ̀rọ̀ rẹ̀ ga ju gbogbo orúkọ rẹ̀ lọ. Láti àkókò láti sin lọ, ayé mi kúrò lójú kan náà, ó bẹ̀rẹ̀ sí fọ̀ níbi gíga, ó bẹ̀rẹ̀ sí fọ̀ nínú ògo, ayé bẹ̀rẹ̀ sí tẹ̀síwájú rere ní orúkọ Jésù Kristi. Ayé bẹ̀rẹ̀ sí fọ̀ nínú ògo, ayé bẹ̀rẹ̀ sí fọ̀ níbi gíga, ayé mi kúrò lójú kan náà pẹ̀lú agbára àti àṣẹ Ọlọ́run alààyè láti àkókò láti ṣẹ́jú ìlọ ní orúkọ ti Jésù. A gba àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù. Tí a bá kíyèsí òní ní 24, ǹjẹ́ ọ̀la mú wà, ǹjẹ́ ọ̀la mú January, yẹn ní pé kí ni àwọn ọjọ́ yẹn wọn ò dúró, ọjọ́ yẹn ń kọjá lọ, ẹnikẹ́ni ò lè dá wọn dúró. So àṣẹ Ọlọ́run ló ń ṣiṣẹ́ yẹn. Ó pọ̀ orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Gẹ́gẹ́ bí ẹnikẹ́ni ò ṣe sí láti lè dá ọjọ́ kan dúró wípé kọjọ́ kan mọ́ yọ. Gẹ́gẹ́ bí ẹnikẹ́ni ò sí, gẹ́gẹ́ bí kò ti sí ẹnikẹ́ni tó lè dá ọjọ́ dúró pé kó má yọ, tó lè dá ọ̀sẹ̀ dúró pé kó má yọ, tó lè dá oṣù dúró pé kó má yọ, tó lè dá ọdún dúró pé kó má yọ. Láti àkókò yìí lọ, àní èmi náà wọnú ògo mi lọ, mo bẹ̀rẹ̀ sí ní fọ̀ nínú ògo, ayé mi bẹ̀rẹ̀ sí ní tàn, ògo ayé bẹ̀rẹ̀ sí ní tàn, mo bẹ̀rẹ̀ sí ní ṣe rere. Ẹnikẹ́ni ò tún sí mọ́ láti dá mi dúró àbí láti dí mi lọ́wọ́ mọ́. Àyàfẹ́ tó bá wà tó lè dá ọjọ́ dúró àbí òrùn, ọjọ́ àti oṣù àbí ọdún dúró. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Mọ̀lẹ́ nítorí pé kò sí ẹnikẹ́ni èyí tó lè dá ọjọ́ dúró wípé kọjọ́ mọ́ yọ, kò sí ẹnikẹ́ni tó lè dá ọ̀sẹ̀ dúró wípé kọ́sẹ̀ mọ́ yọ, kò sí ẹnikẹ́ni tó lè dá oṣù dúró wípé kóṣù mọ́ yọ, kò sí ẹnikẹ́ni tó lè dá ọdún dúró wípé kọ́dún mọ́ yọ. Pé àṣẹ àti agbára Ọlọ́run ló ṣe èyẹ, àṣẹ àti agbára Ọlọ́run yẹn ní orúkọ Jésù Kristi ọwọ́ inú ayé mi. Ayé bẹ̀rẹ̀ sí ní fọ̀ nínú ògo, àní mo bẹ̀rẹ̀ sí lọ nínú ògo, mo bẹ̀rẹ̀ sí dàgbà nínú ògo, mo bẹ̀rẹ̀ sí fọ̀ nínú ògo, mo bẹ̀rẹ̀ sí gbogbo nínú ògo. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ àní àṣẹ orí ohun rere
ayọ̀ ó di ìrọ̀rùn fún mi lẹ́yìn ìsídìí àti ìdènà kankan ìtẹ́nikẹ́ni ò sì ní sí àní láti lè dá mi dúró mọ́ àní mo jẹ́ tẹ́nikẹ́ni ò lè dá dúró láti rógolo mo jẹ́ tẹ́nikẹ́ni ò lè dí lọ́wọ́ àní láti mọ ṣàṣọrí ayọ̀ mo jẹ́ tẹ́nikẹ́ni ò lè yọ lẹ́nu àní láti mọ mú òrẹ́ rẹ̀ wá sí ìmúṣẹ ní orúkọ Jésù Kristi àní ayé bẹ̀rẹ̀ sí fọ̀ nínú ògo ayé mi bẹ̀rẹ̀ sí fọ̀ nínú ògo ìrẹ́lẹ̀ gbogbo bẹ̀rẹ̀ sí wá sí ìmúṣẹ àní mo bẹ̀rẹ̀ sí ṣàṣọrí ayọ̀ nípa agbára àti àṣẹ Ọlọ́run alààyè ní tó mú kí ọjọ́ mọ́ yọ kí ọ̀sẹ̀ mọ́ nǹka kí ọdún oṣù mọ́ nǹka kí ọdún mọ́ nǹka tẹ́nikẹ́ni ò sì lè dá wọn dúró ní orúkọ ti Jésù Kristi agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù ẹ jẹ́ ká gba méjì kó ló ká gba èyí tó kàn yín rẹ̀ ọ̀yá gbogbo ẹ̀yin olóore aláàánú àti olùrànlọ́wọ́ mi mo súre fún yín ibi gbogbo tẹ́ wà ọ̀run bùkún ọ̀run ṣe rẹ̀ yín ó ṣí gbogbo tí ń ṣe fèrèsé ọ̀run ó ṣí fún yín ìbùkún Ọlọ́run bẹ́ẹ̀ sì túlẹ̀ yín lórí ẹ̀yà láti àkókò yìí lọ ẹbẹ̀ sí rántí èmi náà ṣe rere àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi gbogbo ẹ̀yin olóore aláàánú olùrànlọ́wọ́ àtàlátìlẹ́yìn mi nígun mẹ́rin àgbàlá ayé gbogbo yòówù pẹ́lẹ́ wà ọ̀run fàwọn fèrèsé ọ̀run Ọlọ́run Elédùmarè ó ṣí fún yín ní orúkọ Jésù láti ṣèṣin lọ ọ̀yá àwọn ìbùkún ọ̀run ọbẹ̀ túlẹ̀ yín lórí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ṣe wé ọ̀yá ìrànlọ́wọ́ àti ibi mímọ́ oúnjẹ ti ti yín báyìí ní orúkọ ti Jésù Kristi Násárẹ́tì ọ̀yá pẹ̀lú agbára àti àṣẹ Ọlọ́run alààyè ní agbọ́ àwọn fèrèsé ọ̀run ti ṣí fún yín tí àwọn ìbùkún ọbẹ̀ túlẹ̀ yín lórí nípa àṣẹ agbára Ọlọ́run rẹ̀ ọ̀yá ẹ̀bẹ̀ sí rántí èmi náà ṣe rere àní ẹ̀bẹ̀ sí rántí èmi náà ṣe rere báyìí àti mú wá jíṣẹ́ ayọ̀ Ọlọ́run fún mi gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe wí pé òun rán àwọn olùrànlọ́wọ́ àti olùtọ́ àwọn alátìlẹyìn fún láti bí àti láti sóní wa ọ̀yá àdẹ́bẹ̀rẹ̀ ti jíṣẹ́ ayọ̀ fún mi ẹ̀yin olóore ẹ̀rọ àwọn olùrànlọ́wọ́ àti láti bíbí mọ́ wá ẹ̀yin alátìlẹyìn láti sóní wa gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe wí àní gbogbo tí ń ṣe ìtìwọ́ ó kúrò nínú àjò yín ó kúrò lọ́rọ̀ yín báyìí ó kúrò lọ́dọ̀ yín ayé yín gba òmìnira ayé yín gba àlàáfíà ayé yín gba ìfọ̀kànbalẹ̀ ìhun rere gbogbo bẹ̀rẹ̀ ṣẹ̀nu ayé yín àwọn fèrèsé ọ̀run ṣe fún yín ọ̀yá ẹ̀bẹ̀rẹ̀ sí láti mi ṣe rere báyìí nípa agbára àti àṣẹ Ọlọ́run rẹ̀ láti mọ kàmí láti mọ ṣe mí lóore gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe wí agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù wá gba eléyìí tálẹ́ tó pẹ̀rẹ̀ ní alágbára ní wọ́n bá tó jẹ́ pé Ọlọ́run alágbára kò sí alágbára mìíràn lẹ́yìn Ọlọ́run tálẹ́ tó pẹ̀rẹ̀ ní Ọlọ́run ní wọ́n bá jẹ́ pé kò sí Ọlọ́run mìíràn àfi Ọlọ́run kan ṣoṣo tó dárí àti ọ̀run tó ń sọ pé wọ́n ti ń sọ pé ń fọwọ́ gbà pé òun ò ní gbà òun ò ní jẹ́ kémi kí n rógolo láti àkókò yìí lọ Ọlọ́run nítorí pé lẹ́yìn rẹ̀ kò sí Ọlọ́run kankan kò sí alágbára kankan jákò ẹ̀mí rẹ̀ dànù mú kó láyé àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi tàlẹ́ni náà tó pẹ̀rẹ̀ rẹ̀ ní alágbára tàlẹ́ni náà tó pẹ̀rẹ̀ rẹ̀ ní Ọlọ́run rántí wípé ọ̀rọ̀ rẹ̀ ni wípé ìwọ nìkan lálágbára kò sí lágbára kankan níbi kankan ìwọ nìkan ni Ọlọ́run kò sí Ọlọ́run kankan níbi kankan ìwọ ọjọ́ kó di mímọ̀ fún ẹni tí ń pẹ̀rẹ̀ ní alágbára pé ìwọ lálágbára ọjọ́ kó di mímọ̀ fún ẹni tí ń pẹ̀rẹ̀ ní Ọlọ́run pé ìwọ ni Ọlọ́run láti àkókò lọ ẹni yòówù kó wù kó jẹ ìgbìmọ̀ yòówù kó wù kó jẹ tó dúró tó pẹ̀rẹ̀ ní alágbára àbí Ọlọ́run láti mọ dánilúwà láti mọ yọ ayé mi lẹ́nu tó sọ pé òun ò ní gbọ́ òun ò ní gbà Olúwa ọ̀yá já òkú ẹ̀mí wọn dànù mú ọ kó lórí àlàyé Olúwa já òkú ẹ̀mí wọn dànù mú ọ kó lórí àlàyé Olúwa já òkú ẹ̀mí wọn dànù mú ọ kó lórí àlàyé sí àmì orúkọ Jésù agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run agbára rẹ àṣẹ rẹ ìmísí rẹ ẹ̀mí mímọ́ rẹ ìwà láyé àti tóbi rẹ nínú ilé àti ní àárín wa lápò fi hàn bó ṣe fi hàn lọ àníṣe jẹ́ kí ọ̀rọ̀ rẹ kó tó mọ fọ̀ nínú ayé wa bó ṣe fọ̀ lọ ká tó mọ rí ìyanu ojú bá ṣe rí lọ àdúrà rẹ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé bàbá ọmọ ẹ̀mí mímọ́ ọ̀rọ̀ rẹ àṣẹ rẹ ìmísí rẹ ẹ̀mí mímọ́ rẹ ìwàláyé rẹ ohùn rẹ ilé ẹ̀mí mímọ́ rẹ àti títóbi rẹ nínú ilé ìjókòó tó mọ fọ̀n ju bó ṣe fọ̀n lọ jókòó tó mọ farahàn bó ṣe farahàn lọ jẹ́ ká túbọ̀ rí ojú bá ṣe rí lọ wá túbọ̀ jẹ́ alákòóso àti olùdarí gbogbo ojú bó ṣe jẹ lọ wá túbọ̀ jẹ́rìí ìwàláyé àti agbára àti ìmísí rẹ àti mímọ́ rẹ ju bó ṣe ń jẹ lọ nínú ayé wa nínú ilé àti ní àárín wa nígbà gbogbo Olúwa àti àwa tí wà níbí àtàwọn tí wọ́n wà ìwàláyé àti agbára wá túbọ̀ fi hàn nínú ayé ẹni kọ̀ọ̀kan àyè bó ṣe fi hàn lọ jẹ́ kí ògo yóò sì mọ jẹ́ tìrẹ bàbá ọmọ ẹ̀mí mímọ́ ìyá ni àlókò tó ju bó ṣe yẹ àlókò lọ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù ẹ jẹ́ ká kọrin wa bàbá mi àtọlọ́run mi fún mi ní ìrànwọ́ rẹ kí lérò ká gbogbo ayé pátá ò lọ la orúkọ rẹ ọba àwọn ọba bàbá mi àtọlọ́run mi tó ga jùlọ fún mi ní ìrànwọ́ rẹ ẹ̀rù jẹjẹ
kí lérò ká gbogbo ayé pátápátá o lọ́lá orúkọ rẹ. Ọlọ́run àwọn ọlọ́run bá mi àti ọlọ́run mi alágbára jùlọ fún mi nírànwọ́ rẹ tí kò ṣe dá dúró. Kí lérò ká gbogbo ayé níbi gbogbo o lọ́lá orúkọ rẹ. Ògo forúkọ rẹ, ògo ní forúkọ rẹ bàbá ọmọ ẹ̀mí mímọ́, nítorí pé wọ́n gbọ́ tiwa wọ́n dá wa láre wọ́n ṣe wá lógo wọ́n ti tẹ́tí sí wa wọ́n náwó agbára ti gbà wá. Aṣọ wípé ó ṣe tó pẹ̀lú olókùn bàbá gbà wọ́n pé àtìyìn títí láwọn ọmọ ènìyàn láàmú orúkọ rẹ ga. Àgbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù. Oore ọ̀fẹ́ ti bàbá, oore ọ̀fẹ́ ti ọmọ, oore ọ̀fẹ́ ti ẹ̀mí mímọ́, ó ṣúre fún wa, ó bùkún ayé wa, ó gbé ayé wa ró, ó sọ̀rọ̀ wa dayọ̀. Láti àkókò yìí lọ bí ilẹ̀ ọjọ́ òní ṣe mọ́, ọ̀yá gbogbo ojú bẹ̀rẹ̀ sí ní rí wa togotogo, gbogbo etí bẹ̀rẹ̀ sí sọ nípa tiwa togotogo, ìran rere ẹnì kọ̀ọ̀kan wa ó bẹ̀rẹ̀ sí farahàn, ó bẹ̀rẹ̀ sí wá sí ìmúṣẹ, ohun rere ayọ̀ gbogbo ọ̀yá ó bẹ̀rẹ̀ sí di ìrọ̀rùn fún ẹnì kọ̀ọ̀kan láti mọ̀ ṣe. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ èròǹgbà wa ní rere gbogbo ẹ̀ bẹ̀rẹ̀ sí farahàn ní alẹ́ ní ìrìn àkàrẹ́dánù gbogbo sì jẹ́ ti Ọlọ́run alààyè. Bẹ́ẹ̀ ni orí kò yí padà, àṣẹ ọ̀rọ̀gùn nígbà tá a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. Hallelujah méje. Hallelujah 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 hallelujah.